رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. الحمد لله. ayé anabiwa Muhammadu. صلى الله عليه وسلم. àlékún ìkẹ́ ọlọ́mọ́sàbà wa ṣe fà nẹ́bí. صلى الله عليه وسلم. amúdáhùn wa ṣúkúra sirran wa jaharatan. amúdáhùn wa ṣúkúra sirran wa jaharatan. lillahi rabbil alamin. amúdáhùn wa ṣúkúra. حمدا وشكرا ẹ̀wì سرا وجهرة. حمدا وشكرا سرا وجهرة لله رب العالمين. حمدا وشكرا. adúpẹ́ fọba Olúwa ọba wa ẹ̀dá. adúpẹ́ fọba Olúwa ọba lèwí lè ṣe tó ní kí Ramadana yìí ó bá wa. adúpẹ́ fọba Olúwa. حمدا وشكرا سرا وجهرة. حمدا وشكرا سرا وجهرة لله رب العالمين. حمدا وشكرا. adúpẹ́ fọ́lọ́run الحمد لله. bẹ́ẹ̀ ti dúpẹ́ náà máa nù ní. الحمد لله bẹ́ẹ̀ ti dá ọpẹ́ náà máa nìyẹn. alhamdulillah rabbil alamin. ọpẹ́ fọ́lọ́run ọba tí ó tún ṣe ọdún yìí nírọ̀rùn fún wa. ọba náà la dúpẹ́ fún. alhamdulillah rabbil alamin. níbi tí a ti bẹ̀rẹ̀ àdúrà wa ọjọ́ òní ọjọ́ àdúrà ni. alhamdulillah. gbogbo àwọn tí wọ́n bí wa tí wọ́n ti lọ ọlọ́mọ́sàbá wa kẹ́ gbogbo wọn. allahumma amin. ẹ dákun ẹjẹ́ á ṣe àmì dáadáa. allahumma amin. ẹ má ṣe nǹkan mí àmì ẹjẹ́ ó dùn àdúrà tá à ń ṣe yìí. allahumma amin. gbogbo wọn lọ́kùnrin wọn lóbìnrin wọn lọ́mọdé wọn lágbàlagbà wọn tí wọ́n ti fi kú tí wọ́n ti fi ṣàgbà fún wa ọlọ́mọ́sàbá wa kẹ́ gbogbo wọn. allahumma amin. bẹ́ẹ̀ láti rí bàbá wa àfáà wa àgbà bàbá wa àfáà wa álímì tó ṣe lọ́mbà àbùkù rẹ̀ àkíyàmọ̀ wọn. allahumma amin. gbogbo àwọn bàbá tí wọ́n ti sùn nínú Ìlọrin tá a wà yín àti gbogbo ìlú ẹnìkọ̀ọ̀kan lọ́mbà ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún wọn. allahumma amin. ó fi wá dérí bàbá wa àgbà bàbá wa lágége bàbá wa Sheikh Adam Abdallah Al-Alori. ọlọ́mbà ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún wọn. ó fi dérí bàbá wa alájí àgbà ọlọ́mọ́sàbà ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún wọn. ó fi wá dérí bàbá wa lágbàjì gbogbo àwọn bàbá tá a jẹ àlùbáríkà wọn láti jẹ tàtà náà tó fi wá dòní ọlọmọsàbà wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún wọn. Allahumma àmín.
ó fi dérí bàbá wa Kiburitul Ahmar, bàbá wa Kiburitul Ahmar, bàbá wa Sheikh Ahmad Al-Rufai Indasalati ọlọ́mọ́sà bá wa ṣàlékún ìkẹ́ karama ìkẹ́ ìgẹ̀ fún gbogbo wọn. Ó wá dérí àwọn ìyàwó wọn, àwọn ọmọ wọn, ó fi dérí gbogbo ẹbí lápapọ̀ tí wọ́n ti lọ, ọlọ́mọ́sà bá wa kẹ́ gbogbo wọn. Allahumma amin. Ó fi dérí òkú tèmi, ó fi dérí òkú tiẹ̀ náà, ó fi dérí òkú mùsùlùmí, ó fi dérí èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń palẹ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Allahumma amin. Ọlọ́run bá foríjì gbogbo wọn. Ó fi wá dérí gbogbo òkú tó lọ lọ́dún tó lọ lásìkò COVID-19. Ó fi dé àsìkò tá a dé yìí. Gbogbo wọn lọ́kùnrin lóbìnrin. Ọlọ́run bá wa sábà kẹ́ gbogbo wọn. Ó fi dérí òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pàdé lọ́wọ́ báyìí. Ọlọ́run mọ́sà bá wa ṣàlékún ìkẹ́, bá wa ṣàlékún ìgẹ̀ fún gbogbo wọn. Allahumma amin. Albarkala Nabi wa Muhammad Sallallahu alayhi wa sallam. Ó fi wá dérí bàbá wa Maulana Amirul Jaysh, mọ́sà bá ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún wọn. Amin ya Allah. Ya Rabbi ya Ghaffar. Ya Rabbi ya Ghaffar. Ighfir li abdika ya salati. Amin. Ya Rabbi ya Ghaffar. Ya Rabbi ya Ghaffar. Ighfir li abdika ya salati. Bismillahi kul huwa Allah. Mẹ́ta mẹ́ta láṣẹ fún gbogbo wọn lápapọ̀ wọn. Ọlọ́run bá wa foríjì gbogbo wọn, bá wa kẹ́ gbogbo wọn. Àmín. Bá wa fi sí àbàlẹ́ náà. Amin. Sáṣẹ pẹ̀lú òun òkè. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Wọ́lá gbogbo àwọn tí wọ́n ti lọ náà, wọ́lá gbogbo àwọn tí wọ́n ti lọ, Ọlọ́run gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù, Ọlọ́run má sábà wa ṣe dáadáa fún gbogbo wọn. Allahumma amin. Ó ti ń lò. Àwọn tán ṣẹ́kù, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Amin. Mùsẹ́mí gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù, Gbogbo àwọn tó ṣẹ́kù, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Ọlọ́run á ṣe dáadáa fún wa. Gbogbo àwọn tí à ń fi òórùn wọn tá a fi ń ṣaṣọ. Gbogbo àwọn tá à ń fòrùn wọn ṣaṣọ. Ọlọ́run dákun abẹ́ ọ pẹ̀lú agbára rẹ àtògbò rẹ. Ọlọ́run má fi wọ́n pa wá lẹ́kùn. Wọ́n fi wọ́n pa wá lẹ́kún Ọlọ́run. Ẹ ní sàmì ní àwẹ́ tí ń gbé. Ọlọ́run mọ́sà bá ṣe dáadáa fún gbogbo wọn. Ọlọ́run bá ṣe dáadáa fún gbogbo wọn. Ọlọ́run Muhammad. Ọlọ́run Muhammad. La ilaha illallah. La ilaha illallah. Ọlọ́run Muhammad Rasulullah. Ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam. Ó fi dérí gbogbo àwọn olólùfẹ́ lórí Facebook, lórí Instagram, lórí Twitter, lórí gbogbo Social media pátápátá. tó lu Ayélujára. Ọlọ́run mọ́sàbá wa dúró ti gbogbo Ọlọ́run bá dúró ti gbogbo yín. Àlùbáríkà láti sọ Muhammad. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ṣe àwẹ̀ tọdún yìí nírọ̀rùn fẹ́mi pẹ̀lú rẹ̀. Alhamdulillahi. Tọ́ba tó pé ẹja dá ọpẹ́ náà dáadáa. Alhamdulillahi rabbil alamin. Bẹ́ẹ̀ bá mọ núrò dáadáa yóò mọ̀ pẹ́ dú. Yóò bá mọ núrò yóò mọ pẹ́ dú. Àìmọye òjò ọ̀rọ̀
tílẹ̀ ti mú. àìmọye òjò ti rọ̀ sílẹ̀ ti fà mú. ọba tó wá ṣẹ́mi pẹ̀lú rẹ̀ kó agbára wa kọ́ ète wa kọ́ ọgbọ́n wa kọ́ oògùn wa kọ́. oògùn kọ́ agbára kọ́ nǹkan oṣù kọ́. ọba tó wá ṣẹ́wà kù tó wá ní abẹ́rẹ́ rẹ̀ bá ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí. ẹ̀mí tó bẹ̀rẹ̀ rẹ̀ ló tó lókun rẹ̀. ẹ̀mí bẹ̀rẹ̀ náà ló yẹ ẹ̀jẹ̀ sami sami dáadáa. ẹ̀jẹ̀ sami dáadáa. bẹ̀rẹ̀ láti rí bàbá wa mẹ́yìn mọ́tàbà. bàbá wa mẹ́rin mọ́tàbà. ẹ̀wì dáadáa. bàbá wa ọba àlú Ìlọrin àti gbogbo àgbẹ̀. bàbá wa gbogbo agbègbè rẹ̀. ọlọ́mọ́sàbà dúró tì wọ́n. ọlọ́mọba wa dúró tì wọ́n. ọlọ́mọba fìṣọ́ ẹ̀ sọ wọn. bá a fi sọ́ọ́ rẹ̀ sọ́ọ́ bá wà pẹ̀lú wọn. La ilaha illallah. Muhammadu Muhammadu Rasulullah. ọlọ́mọba dúró tì wọ́n. ọlọ́mọba wa dúró tì wọ́n. ọlọ́mọba ṣe dáadáa fún wọn. ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn. ẹ̀mí gígùn àtàláfíà. ẹ̀mí gígùn àtàláfíà ara. ọlọ́mọba ṣe fún bàbá wa mi. bá a ṣe fún bàbá wa bá àlú Ìlọrin. La ilaha illallah. Ala Muhammadu Rasulullah. Ala Muhammadu Rasulullah. Ala sallallahu alayhi Ala sallallahu alayhi wa sallam. bẹ̀rẹ̀ àti bàbá wa mi mọ́tàbà. Bàbá wa bẹ̀ mọ́tàbà. bàbá mọ́mú àgbà. Bàbá wa mọ́mọ́ àgbà. bàbá dáadáa. Bàbá dáadáa. bàbá ara òkan mi. Bàbá ọ̀rọ̀ kan bí bàbá aládìyàn rẹ̀. ọlọ́mọ sábà dáàbò rẹ̀ bò wọ́n. Bàbá dáàbò rẹ̀ bò wọ́n. ó fi wá dérí bàbá wa al-Imam al-Malawi. Bàbá wa mọ́mọ́lé. bàbá wa Bàbá mọ́mọ́ Gàmbàrí. bàbá wa Jánásì. Bàbá wa Jánásì. bàbá wa Rabbana. Bàbá Rabbana. ẹ má bínú àdúrà ni ó pọ̀ púpọ̀ lónìí. Àdúrà ni ó pọ̀ púpọ̀ lónìí. àfi ká ṣàdúà. Àfi ká ṣe àdúrà. àfi ká bẹ Ọlọ́run. Àfi ká bẹ Ọlọ́run. ká sì dúpẹ́ fọ́lọ́run. Ká sì dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ọba ó dá ẹ̀mí àti ó dá wa sí. Ọlọ́run ṣẹ́ ẹ̀mí èmi àti ẹkù lọ́dún yìí. kò pè wá ló kù látọdún tó lọ títí dọdún yìí. Kò pè wá ló kù látọdún tó lọ títí lọ́dún yìí. oye tó pọ̀ púpọ̀. Oye tó pọ̀ lọ́dún láàrin. a dúpẹ́ fọ́lọ́run. A dúpẹ́ fọ́lọ́run náà. Ọlọ́run gbogbo àwọn tá a tọrọ fún yìí. Gbogbo àwọn tá a tọrọ fún yìí. bá a ṣe dáadáa fún wọn. Bá a ṣe dáadáa fún wọn. bàbá Mudirul Markaz. Bàbá wa Mudirul Markaz. Ọlọ́mọ dúró tì wọ́n. bàbá wa Khalifa wa Salati. Bàbá Alifa Salati. ọlọ́mọ dúró tì wọ́n. Ọlọ́mọ dúró tì wọ́n. bàbá wa Khalifa Adabiyya. Bàbá Alifa Adabiyya. Ọlọ́mọ dúró tì wọ́n. wá dé ní gbogbo àwọn bàbá wa Alifa Alágbàjì. Bàbá gbogbo àwọn Alágbàjì. afá wa pátápátá látòkè délẹ̀. Gbogbo àwọn àfa ọlọ́gòkè kẹlẹ̀. ọlọ́mọ ṣe dáadáa fún Ọlọ́mọ ṣe dáadáa fún wọn. Ọlọ́mọ dúró tì wọ́n. ó fi wá dé ní gbogbo àwọn alárànṣe wa. Gbogbo àwọn alárànṣe wa. tí wọ́n ń jẹ́ ká máa dán. Tí wọ́n ń jẹ́ káwọn àfa máa gbádùn ká máa dán. ọlọ́mọ dúró tì wọ́n. Ọlọ́mọ dúró tì àwọn náà. Bá wa ṣe dáadáa fún wọn. La ilaha La ilaha illallah. ala Muhammadu Ala Rasulullah. Muhammadu Rasulullah. ala sallallahu Ala sallallahu alayhi wa sallam. ká ṣe Fatiha ọ̀kan. Fatiha kan. yóò máa jẹ́ ọpẹ́. Yóò máa jẹ́ ọpẹ́. yóò sì máa jẹ́ àdúrà. Yóò máa jẹ́ àdúrà. fún bàbá wa fún gbogbo àwọn tá a ṣàdúrà Fún gbogbo àwọn àṣàdá fún yìí. Fatiha ẹyọ kan yóò máa jẹ́ àdúrà yóò sì máa jẹ́ ọpẹ́ fún gbogbo àwọn tá a ṣàdúrà fún. ọlọ́run kó wọlé ànábì Muhammad. Ọlọ́run wọlé ànábì Muhammad. ọlọ́run bá a ṣe dáadáa fún gbogbo Bá wa. wa ṣe dáadáa fún gbogbo wọn. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim. Ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim. Ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahirrahmanirrahim. Alhamdulillah.
فالحمد يا ذا الجود والفضل والعلا تباركت تؤتي ما تشاء ورمنا تباركت تؤتي ما تشاء وتنمو والملك وسنا تباركت تؤتي ما تشاء وتمنع تباركت تؤتي ما تشاء وتمنع الحمد لله رب العالمين على إنعامه ببقائه في الجسد إنعامه ببقائه في الجسد الحمد لله من هذا كذا وكذا ثم كذا وكذا بعد كذا وكذا يعني الحمد لله الحمد لله ẹjẹ́ àwọn bẹ̀rẹ̀ kẹsí. الحمد لله gbogbo àwọn tá a tọrọ fún yẹn ọlọ́mọ àbá amúládà rẹ̀ bá gbogbo wọn. آمين يا الله ó fi wá dérí àlùfáà wa gbà bàbá máa dìbò. Bàbá máa dìbò. Sólùgàmbàrí. Sólùgàmbàrí. ọlọ́pàá dúró tì wọ́n. ọlọ́pàá ṣe ara wọn. kẹ́mi wọ́n kún. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ara. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àrísìkí. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àrísìkí. gbogbo orí tọ́lọ̀ ti ṣe fún wọn tí ń jẹ́ dùn ọlọ́mọdé ó dẹ́kun. Ọlọ́mọdé اللهم آمين ìta tó ń béèrè fún wọn lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọba àfilé wọn lọ́wọ́. ẹ̀jẹ̀ ṣe àmì. láàyè rí lórí bàbá dìbò ní ìkànjá ṣe Suratul Fatiha. Fatiha fún bàbá máa dìbò بسم nìkan. الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين a ṣàdúrà fún gbogbo àwọn alárànṣe wa A ti ṣàdúrà fún gbogbo àwọn alárànṣe wa. tí wọ́n ń jẹ́ kí a máa dán. Tí wọ́n ń jẹ́ ká mi àwọn àfáà máa balẹ̀, káwọn àfáà máa dán. ọlọ́mọba fi wọ́n lọ́kàn balẹ̀. Bá a fi wọ́n lọ́kàn balẹ̀. آمين Bá a ṣe dáadáa fún gbogbo wa. اللهم آمين Àbárikọ́lá ná Muhammad. ẹ̀rí oúnjẹ tá a kọ́kọ́ jẹ lónìí oúnjẹ aláàjì wa Tajudeen Adéta. Oúnjẹ adákọ̀ọ́kọ́ jẹ lẹ́nu oúnjẹ aláàjì wa táàdù bí. Adéta. ọlọ́mọ sábà wa dúró tí. Ọmọ àbúrò ni wọ́n. Àlùbáríkọ́lá nàbí. Àbárikọ́lá ná. àwọn tí wọ́n rí tẹ́lí bí wọ́n ti rí wọn bẹ́ẹ̀. Àti gbogbo orú àwọn tán rí bá ti rí òun bẹ́ẹ̀ ayé tiwọn náà níta. ebi ò sì ní pa wọn. Ebi ò já wọn. جزا الله شدائد كل خير ọ̀yá yìí وإن كانت تبسطني بريقي ó ṣeun. وما شكري لا له ولكن عرفت بها عدوي من صديقي عرفت بها عدوي من صديقي ẹ bá ṣe iná àtẹ́yìnà ọ̀yọ̀ kan fún gbogbo wọn ẹ̀mí kíkún àtàláfíà ọlọ́mọṣà bá wa ṣe fún gbogbo àwọn alárànṣe wa pátápátá. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك والأبتر ibi tí a ti fẹ́ gbé kéwú lọ́dún yìí Ibi tá a ti gbé kéwú lọ́dún yìí. òun náà ní Suratul Qasas Òun ni Suratul Qasas. láti kéwú lọ́dún yìí Láti gbé kéwú lọ́dún yìí. kọ́ńtà nẹ́bí bá ń bá wa sí rọrùn. Ọlọ́run kó ṣe é lọ́rùn fún ọlọ́lá ní Muhammad. alibarikọ́lá nẹ́bí wa Muhammadu. Àbárikọ́lá nẹ́bí wa Muhammad. ẹ ṣe àmì dáadáa. آمين يا الله Suratul Qasas
القصص Suratul Qasasi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وظاهرا وارزقنا العمل بما بجاه ذاتك المقدسة اللهم آمين. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. طاسين تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين نريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم هم الوارثين. الحمد لله. ẹjẹ́ tó pẹ́ wa lẹ́ẹ̀kan sí i. الحمد لله. ẹjẹ́ awéra wà ní ọgbẹ́ wa wípé. الحمد لله رب العالمين. Suratul Qasas súra tó ṣe pé asbabun nuzuli súra yìí àwọn àfa wọn pín sáìmọ̀ iye ọ̀nà ní Suratul Qasas àkọ́kọ́ ń bẹ àwọn kan ní ìdí tí súra yìí fi sọ̀kalẹ̀ òun ni ìdí tí ọlọ́run sọ̀rọ̀ nípa Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. pẹ̀lú ọ̀rọ̀ Abu Tọ́líbì níbi àyà 57 tọ́lọ́run sọ pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. Ibi ọlọ́run ti ń sọ̀rọ̀ yẹn wọ́n nítorí àyà yẹn lọ́lọ́run fi sọ Suratul Qasas yìí kalẹ̀. Innaka la tahdi man ahbabta. Wọ́n nítorí àyà yẹn lọ́jọ́ kóṣojú kan. Walakinna Allaha yahdi man yasha. Wọ́n ní tìtorí àyà tí ọlọ́run sọ nínú Suratul Qasas yẹn àwọn kan nítorí ẹ̀ lọ́lọ́run fi sọ súra yìí kalẹ̀ fún Ànábì Muhammadu Sallallahu alayhi wa sallam. Ànábì náà dáadáa kọ́lẹ̀ yòókù wọn kékeré. Sallallahu alayhi wa sallam. Àdìsí tí wọ́n á gbójúlé wọ́n fi nítorí àyà yẹn lọ́lọ́run fi sọ súra yìí kalẹ̀ àtọ̀rọ̀ Abu Tọ́líbì òun náà ni èyí tọ́lọ́wọ́n ọba sọ fún wa wípé tọ́sí mi títà yàtọ̀ lè kíta bílmù bí.
Abdullahi bin Muhammad Abdullahi Ash-Shirazi. تلك آيات الكتاب المبين. قال محمد بن عبد الله محمد حمراوي. قال ثنا علي بن محمد الخرازي. تلك آيات الكتاب المبين. أنا أبو اليمان لهب نافع. أخبرني شعيب عن الزهري عن سعيد بن المسيب عن أبيه أنه قال لما حضرت أبا طالب الوفاة جاء رسول الله صلى الله عليه وسلم. wọ́n ti torí ntòsẹ̀lẹ̀ yìí ní àyà yìí fi sọ̀kalẹ̀ fọ́nsẹ̀ ọlọ́run anábìwá Muhammadu. Tilka àyà àwọn tí wọ́n gba àdísì yẹn wọ́n ni mo kà síwájú yẹn. tilka ayatul kitabil mubin. wọ́n náà ń ṣe ọlọ́run ọ̀gá wa anábìwá Muhammadu. Tilka ayatul kitabil mubin. wọ́n náà nẹ́bí wọlé lọ́ba Abu Tọ́líbì nígbà tí wọ́n ń pọ̀ kàkà kú tí kú dé tó ẹ̀ pa wọn. تلك آيات الكتاب المبين. nǹkan ṣe ọlọ́run tí wọ́n dọ́dọ̀ Abu Tọ́líbì ńgbà wọ́n dọ́dọ̀ wọ́n ń pọ̀ kàkà kú. Ànábì sì fẹ́ràn Abu Tọ́líbì púpọ̀. Abu Tọ́líbì ó bá wọn tán pọ̀ kàkà kú lọ́wọ́. Ànábì fẹ́ràn wọn púpọ̀ torí pé Abu Tọ́líbì náà fẹ́ràn ṣẹ́ ńlá Muhammadu. تلك آيات الكتاب المبين. ìgbà tí ó ń ṣe ọlọ́run tó dọ́dọ̀ wọn fawajada indahu Aba Jahali wa Abdullahi bun Abi Umayya. àwọn mùnàfíkì méjì tá Ànábì bá lọ́dọ̀ Abu Tọ́líbì. تلك آيات الكتاب المبين. àwọn ọ̀dàlẹ̀ méjì àwọn ìlérí ibu ayé méjì. تلك آيات الكتاب المبين. Abdullahi bun Abi Umayya àti Aba Jahali àwọn méjèèjì wọ́n bẹ pẹ̀lú Abu Tọ́líbì. Abu Tọ́líbì sì pọ̀ kàkà Abu Tọ́líbì fẹ́ kú. ó ń ṣe ọlọ́run ìwọ̀n ń sọ fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ pé yá àmì kul la ilaha illallah. لا إله إلا الله. ẹ wí bẹ́ẹ̀ dáadáa. لا إله إلا الله. gẹ́gẹ́ bí ìfẹ́ tó ń ṣe ọlọ́run Muhammad tí wọ́n ní sí ẹ̀gbọ́n bàbá wọn. ó ní àmì yá àmì ẹ̀gbọ́n bàbá mi ẹ wí tẹ̀lé mi. Ọlọ́run wí tẹ̀lé mi. La ilaha illallah. Ànábì mọ̀ pé kẹ́lìmọ̀ yẹn kẹ́lìmọ̀ tó háyà púpọ̀. تلك آيات الكتاب المبين. La ilaha illallah làwọn ń wí nísìnyí kò dọ́kàn wa. تلك La آيات ilaha illallah àlàhálà lásán níta gbangba àtọ̀mọ̀ larí mọ́lẹ̀ yálà máa ń láwù á sì máa ṣe nǹkan mí kọ̀rọ̀. ẹnu làá fi wí ẹnu kò lásán nínú là ń wa. mú ipò dénú wa mọ́. تلك آيات الكتاب المبين. تلك آيات الكتاب المبين. Ànábì ń sọ fún pé kalimatun uhajju
laka biha inda Allahi subhanahu wa ta'ala. Kẹ́lìmọ̀ tí mo ní kẹ́ ẹ wí ẹ̀gbọ́n bàbá mi kẹ́lìmọ̀ tí mo ní ẹ wí la ilaha illallah tí mo ní ẹ wí òun ní ó fún mi l'opportunity àti sìgbẹ̀yìn tó bá dijú àjà tí ò ní jẹ́ wọ́n náà. وجعلت لا إله إلا الله في الكفة وجعلت ما في السماوات وما في الأرض تلك آيات الكتاب المبين àti sánmà àti ilẹ̀ tá a bá gbé sórí òṣùwọ̀n kan tá a tún á mú la ilaha illallah tá a gbóhùn náà sórí òṣùwọ̀n kan a máa wò pé wò ló tẹ̀sùn wọn nínú méjèèjì a ní la ilaha illallah yóò tẹ ayé yóò sì tún tẹ ọ̀run yóò tẹ. La ilaha illallah ti wá tòní ọ̀pọ̀ la ilaha illallah pọ̀ bí iye pẹ̀lẹ́nu àwọn èèyàn àmọ́gọ́rọ̀ àwọn tí ń wí la ilaha illallah ńgbà àwọn òwe pẹ̀lú ọkàn tó mọ́ ẹlòmíì ò jẹ kò ká yáyà. Tilka ayatul kitabil mubin. Ọ̀sẹ̀lá Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n mọ yìí kẹ́lẹ́ yẹn gan-an, wọ́n mọ bó ti tó, wọ́n mọ bó ti tẹ̀sùn wọn. Lọ́wọ́ ní kí àtúntò ibi òru. Làwọn onítàsọ́wọ́fù ló fi ní oníranran sí gàtá fi pè la ilaha illallah. Wọ́n wá àyà máa ṣára ń za kiri iná kúlùkùn. Kúlùmọ̀ yìí la ilaha illallah wa la ilaha illallah. Wa kul man fil ardi min basharin tasbihu la ilaha illallah wa la ilaha illallah. Wa kullu man fis samai min malakin kullu man fil bihari min samaki tasbihu la
promote àwọn onídán ju àwọn tí ń ṣe la ilaha illallah. بسماء بملك Ó promote àwọn alágbègbà ju àwọn tí ń ṣe la ilaha illallah. Ó fẹ́ lé kúrò nínú ìlú wọn pé àfikún wọn lé kúrò pátápátá. Kó wọn lé àwọn àti la ilaha illallah. Kó wọn lé wọn yẹ́yẹ́. وكل ما في الأرض من بشر Ọwọ́ tó bá dijọ́ báyìí, mo fẹ́ pe àpèjọ lérí gbogbo ìlú. Àwọn tí la ilaha illallah òkun kójọ. Àwọn tí dáfá tí wọ́n ń ṣe bọ́ tí wọ́n ń ṣe épàlìpà mo fẹ́ káwọn náà kójọ. وكل ما بسماء من ملك Afẹ́sẹ̀dánwò fún wọn ní ọba tí bá sì nù wọn ní odò òdù ẹ̀ tí ọba tí bá sì áfíà jẹ́ sí kúrò òdù. وكل ما في الأرض من بشر Ẹ̀sìn bí ìhùwà la ilaha illallah rẹ̀ ọjọ́ mọ́lọ́kàn rẹ̀ ní jẹ́ káyé rẹ̀ máa dàrú. Olóògbé ọlọ́run ọba gbọ́ ọlọ́run sì sọ rẹ̀ bẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun bínú sí. Ó gbàgbọ́ pé la ilaha illallah náà nù ọmọ pé ọlọ́run ní dún lára ó tọ̀. Ẹni tí ń rí nǹkan ṣe dáadáa ságbára rẹ̀ ní rí nǹkan ṣe ní agbára rẹ̀ kọ́ ìtẹ́ rẹ̀ kọ́ ògùn kọ́ ọlọ́run ní dún lára rẹ̀ ó bá wá gbà fún ọ padà dídún. Yàrá yìí màálù funfun ni mo fẹ́ fi sínú ẹ̀. وكل ما Bí n bá sì ti fi màálù funfun sínú rẹ̀ ìtì ibẹ̀ pa bí n bá ti tì í pa tó bá di ijọ́ pẹ́ńtẹ́ yẹnu ijọ́ tí mo fẹ́ dójú ti àwọn tí ń ṣe la ilaha illallah lẹ́nu rẹ̀. كل ما في الأرض من بشر Ó lẹ́yìn ní kọ́kọ́ ti
tì síwájú pé ẹ da ifá yín ẹ wò ó kí ní mbẹ́mbẹ́. Kullu ma fil ardi. Sẹ́wọ̀n kí mo sì ti sọ fẹ́yìn pé tí mbẹ́mbẹ́ ní bẹ́yìn bá ti sọ ní sẹ̀sẹ̀ wá pe àwọn ní kánpé láìláìláì wọn ní káwọn náà kán béèrè kí ní mbẹ́mbẹ́. Ma fil ardi min basharin tasbihuhu. Ọlọ́run òun lòun fẹ́ dójú tì wọ́n ni àwọn kan bẹ wọ́n fẹ́ dójú tira wọn láì sàwà láì sì wọ́. Òpin yóò wà kọ̀rọ̀ kan lóun ó dojú tì ọ́. Ọlọ́run fúnra rẹ̀ Ọlọ́run yóò dojú tì ọ́ yóò dojú tì yóò tún dojú tọ ọmọ rẹ̀ yóò tún dojú tọ ọmọ rẹ̀. Tasbihuhu. Gbogbo èròkèrò tí gbogbo èròkèrò tó máa ń rò lérí ọmọ ìyá rẹ̀ wọn ni bọ́ndù rẹ̀ ni ó dà sérí rẹ̀. Wọ́n kò lù rẹ̀ fi wá àrùdì mẹ́rin. Ó ní bí bá ti wá pè yín kẹ̀tẹ̀tẹ̀ sọ ánsà fún mi ní o ní ṣẹ̀ṣẹ̀ wá pè àwọn náà mo ti mọ̀ pé àwọn ò ní gba ánsà yẹn. Wọ́n kò lù mọ́. Wọ́n bá sì ti gbà wàhálà ti dé bá wọn lọ. Bisama yìí mẹ́rin mọ́lákẹ́. Ayọ̀ máa ń la ilaha illallah. Gbogbo olùgbé ìwà ayé pé ó sì sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sókè ó ní ẹni tí ọba ti gba tí ń bẹ nínú yàrá kótókótà tì í ẹni tí ọba ti gbà á àgbákòyà ni ó jẹ kúrò nínú ìlú yìí. ẹni tí ọba ti gbà á sà nígbà tí àgbákòyà ni ó jẹ kúrò nínú ìlú yìí. Àmẹ́ni ọba gbà ni ó ṣẹ́kù nínú ìlú yìí. ẹni tó bá gbà ni ó ṣẹ́kù nínú ìlú yìí. Lẹ́ẹ̀kan náà ló bá ní ẹ̀yin alágbègbà ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nǹkan wò ọ̀yá ẹ bọ́ síta ẹ wò ó kí ní bẹ́ẹ̀ nù yàrá tá a ti o. Ayé àtàlìkì àmọ̀lẹ́ lórí. Ó yẹ láìláìlá ojú lẹ́nu rẹ̀. Kí láǹfààní láìláìlá òdodo lẹ́nu rẹ̀ tó sì jẹ́ pé lérí ibú ayé ni ọ́. Gbogbo àgbákò ayé níbẹ̀ lọ́wọ́ rẹ̀. Gbogbo àbúrò ayé níbẹ̀ lọ́wọ́ rẹ̀. Àwọn lè wí láìláìlá lójú oorun. Ó lè wí lójú oorun. Ọmọ wa rànjú hàn. Ó lè wí lójú oorun. Ọmọ àlọ́ ọlọ́run wo lórí. Èṣù lórí o. Èṣù lórí ọ̀rọ̀ lọ́wọ́. Àṣetánì. Ṣètánì lórí. Lórí irọ́. Ẹlòmíì fẹ́ràn gara púpọ̀. Lórí irọ́. Ìgárá. Ẹlòmíì fẹ́ràn gara púpọ̀. Yóò fi sáàlì sínú àkàrà rẹ̀ ni. Àti gara tọ́kì, Àti àti gara gara chicken. chicken, àti gara gbogbo ẹ̀ yóò máa gara báyìí. Yóò- Lẹ́gbẹ̀ẹ́ òróró yóò Yóò fi hàn ìlú mi. Fídíò kan
wo ìyá ti wo ó sì dá wa lójú dáadáa. وكل ما ó ti ń bẹnu ilé gbogbo ẹtì yìí. وكل ما màálù ni. màálù ni ó sì ń fọwọ́. وكل ما ó sì ní ìwo gàgàrà. ó tún ní wo ìwọ lẹ́yìn ìjẹni fún wa. inú kábíyèsí wa dùn. Wọ́n wá rẹ́rìn kàkàkàkà. àwọn kan bẹ wọ́n fẹ́ rẹ́rìn bò ní ìgbẹ̀yìn ayé rẹ̀ ó ti rí. gbogbo ẹ̀rín tọ́ta bá léwulẹ̀ kó lóun fẹ́ rí lérí èmi pẹ̀lú rẹ lọ́nà àìtọ́ lọ́nà àìda ẹkún ni ọjọ́ já sí fún wọn. ẹkún ni ọjọ́ já sí fún wọn. gbogbo ẹ̀dá tó tẹ̀lé kalẹ̀ nípa wọn ṣẹ́ni wa báyọ̀ wọ́n ní làǹṣẹ̀. gbogbo ọ̀tá tí ń bẹ ń kọ̀rọ̀ tí wọ́n retí pé àwọn rẹ́rìn wa ni àwọn rẹ́rìn rẹ iye púpọ̀ àwọn rẹ́rìn rẹ gbogbo nǹkan ń ṣe dáadáa pẹ̀lú ìgbésí ayé rẹ táwọn ń bẹ ń kọ̀kọ̀ tán bẹ ń kọ̀kọ̀ pé á padà rẹ́rìn rẹ̀ ni ẹkún àtẹ̀jẹ̀ lẹ́ẹ̀padà so pẹ̀lú òkú ọlọ́run. ẹkún àtẹ̀jẹ̀ ló dé sùn. aláàbò sùn náà wáyé. inú kábíyèsí dùn pé ẹ ti ó mọ̀ sínú pé àwọn eléyìí ti gbà á. كل ما في البحر سمك ó lẹ́yìn náà ṣe la ilaha illallah ó lẹ́yìn náà bọ́ síbẹ̀. كل ما في البحر من سمك àwọn ní wí tán ṣe pàápàá àti كل ما في البحر من سمك kí ni mẹ́mẹ́ ilé wo fún wa kárí. ẹ̀yin ẹ̀ wọ́n láyé. سمك àwọn ẹni ọlọ́run Allahu Akbar. àwọn ẹni ọlọ́run. في البحر من سمك ọlọ́run kì í dójú tẹni ẹni rẹ̀. في البحر من سمك ọlọ́run kì í dójú tẹni tí ń bá ń fẹ́ gbogbo ẹni bá lóun fẹ́ dójú tẹni tí ń bá ń fẹ́ yóò padà ṣòfò ni. كل ما في البحر من سمك من سمك تسبيحه àpàtọ́ ní kékeré ni. wọ́n ní ọlọ́run ní níta kọ́kọ́ fi fínísì ọba òun ní pé ọlọ́run ní jẹ́ kábíyèsí àyíkéyè ṣe kábíyèsí ọlọ́run ní jẹ́ kábíyèsí. وكل ما ẹ fún wa ń ṣẹ́jú méjì. في الأرض wọ́n wo tí wọ́n fẹ́ wò bí wọ́n ti wo tí wọ́n fẹ́ wò tán àwọn náà rí i wípé dáhìrì lóòótọ́ màálù funfun ní bẹ́ẹ̀ في الأرض من بشر kábíyèsí ntọ́kùn bẹ́ẹ̀ ni pé ẹ fún wa ń ṣẹ́jú mẹ́ta sí márùn-ún à ń bọ̀ wá. كل ما في الأرض من بشر ọba bọ́ sẹ́gbẹ̀ẹ́ gan-an ọba bẹ̀rẹ̀ sí ní pè lọ. كل ما في الأرض La ilaha illa إنما أمره إذا أراد شيئا أن يقول له كن يا من بدل سيئات الحسنات بديل إن الحسنات يذهبن السيئات. ذلك àṣírí bẹ́ẹ̀. لكن شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو
funfun ní bẹ́ẹ̀ àmẹ́ lọ́wọ́ ó ti di dúdú. بالبحار من سمك إنما أمره إذا أراد شيئا أن يقول له كن inú kábíyèsí dùn pé ẹ̀sìn yìí dé lónìí. بالأرض من بشر تسبيحهم لا إله إلا الله. àwọn àfa àtàná là ń sọ yìí. àwọn tàná ni. àwọn àtàná wọn bá pe ọlọ́run lẹ́ẹ̀kan náà yóò dáhùn ní. wọ́n bá pe ọlọ́run lẹ́ẹ̀kan náà wọ́n dá ọlọ́run dá ọlọ́run ni. yóò dáhùn lẹ́ẹ̀kan náà. yóò dáhùn lẹ́ẹ̀kan náà. lẹ́yìn náà bá wa ti pé nísì. àwọn bá ti pé nísì. láìláìlá láwọn náà làwọn náà fi. láìláìlá láwọn náà fi. ó bẹ̀rẹ̀ náà wí ó bá wọ̀ náà wí. ó bẹ̀rẹ̀ àti ẹ̀wí. ẹ̀yà lọ padà síbi láìláha illallah. kágbà pé gbogbo tọ́lọ́wọ́n bá ṣe ọlọ́run ló ṣe. kágbà pé tọ́lọ́wọ́n bá ṣe ọlọ́run ló ṣe. wọ́n sì lọ sílẹ̀kùn náà ńgbà wọ́n sílẹ̀kùn náà wọ́n sì bá wọn lùdù. kẹ́lìmọ̀ yẹn náà là nẹ́bí wá ń sọ fún Abu Talib. ìgbà Abu Talib kẹ́lìmọ̀ yìí ni mo fẹ́ kẹ́ ẹ wí bẹ́ẹ̀ bá wí òun ni ó jẹ́ kí n lè ṣokùnfà kí n lè sì gbẹ́ yín lọ́dọ̀ Ọlọ́run. kalimatun ahajju laka biha inda Allah subhanahu wa ta'ala. وكل ما في الأرض من بشر. فقال أبو جهل وعبد الله بن أمية يا أبا طالب. àwọn ilé ìbú méjì tí wọ́n dúró ti Abu Talib lọ́rùn. àwọn alágbàkọ méjì. alágbàkọ méjì alágbàkọ ńláńlá. ìbẹ̀ lára kó wá náà. ìbẹ̀ lára kó wá náà. àwọn alátakò ẹlòmíì ń bẹ tó fẹ́ ṣeré fáwọn èèyàn àmọ́ àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lélẹ́rìí ibú ni wọn ò jẹ́ kó róore ṣe. àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn lélẹ́rìí ibú tí wọn ò jẹ́ róore ṣe wọ́n kọ̀ndẹ́mù everybody ni. wọ́n máa kọ̀ndẹ́mù àwọn èèyàn. wọ́n máa kọ̀ndẹ́mù gbogbo nǹkan ni. bí wọ́n bá máa yàn kọ̀ndẹ́mù tó ń kọ̀ndẹ́mù àwọn èèyàn kankan má fi róore ṣe fún wọn. fún ara Ọlọ́run ni ó kọ̀ndẹ́mù wọn. agbọ̀rọ̀dún rẹ̀ àwọn ni wọ́n kó sí lọ́pọlọ pé kó má fi ṣàánú fáwọn èèyàn bí àánú wọn bá fi bọ́ sọ́wọ́ àwọn èèyàn tó ṣokùnfà rẹ̀ àánú Ọlọ́run ní pọ́sọ́dọ̀ tiẹ̀. kò sóhun ẹ̀. ó ṣe dáná jẹ́ ó ń dínà orí àwọn èèyàn. ó ń dínà orí àwọn èèyàn. gbogbo ẹni bá mọ èèyàn ẹni bá mọ orin dínà lọ́dọ̀ àwọn èèyàn fúnra Ọlọ́run ó dínà orí rẹ̀ náà. ẹni wọ́n bá lè ṣàánú jẹ́ kí wọ́n ṣàánú wọn má jẹ́ alátakò mọ́ àwọn méjèèjì alátakò ni wọ́n jẹ́. àwọn méjèèjì alátakò ni wọ́n dúró dàdábì lọ́rùn ni. ọmọ mi rántí ìtàn ọba kan kana ahadul khulafa'i yuhsinu istiqbala al-ulama. n tó padà ṣẹlẹ̀ á padà sọ ọ́ yá lọ́la. àti aburú tí ń bẹ fún àwọn tí máa tako ore. aburú tí ń bẹ fún àwọn tí máa tako ore. sábàbí bú. àwọn onísábàbí burú. àwọn onísábàbí burú. àwọn aláìní aburú tí ń bẹ wọn. a sọ lọ́la. a sọ lọ́la. kí ni Abu Talib padà ṣe nígbà tá Ànábì ní ó ṣe la ilaha illallah a sọ lọ́la. kí ni Abu Talib padà ṣe. gẹ́gẹ́ bá a ti sọ pé aago márùn-ún sago mẹ́fà náà la máa ṣe. aago márùn-ún sago mẹ́fà